Ààrẹ àpapọ̀ fún ẹgbẹ́ Yorùbá Council Worldwide Ààrẹ Ọba Ọladọtun ti ké sí gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè yìí láti mọ̀ pé tí ìdàgbàsókè kankan yóò bá wáyé, àlàáfíà ni yóò ṣe ọ̀pákùtẹ̀lẹ̀ rẹ̀. Nínú ọ̀rọ̀ tó sọ lórí àwọn nǹkan tó lè mú Nàìjíríà gòkè àgbà lábẹ́ ìjọba Ààrẹ Bọ́lá Ahmed Tinubu, Ọladọtun ṣàlàyé pé ẹnikẹ́ni kò gbọdọ̀ lúgọ sábẹ́ ẹ̀sìn tàbí ẹgbẹ́ òṣèlú láti da omi àlàáfíà ilẹ̀ yìí rú. Ó ní ohun kan ṣoṣo tí ó lè mú àṣeyọrí wá lásìkò yìí, pàápàá tí yóò mú kí ilẹ̀ Yorùbá rọ́wọ́ mú, ní kí tolórí tẹlẹ́mù gbàgbé ọ̀rọ̀ òṣèlú kí wọ́n gbárùkù ti ìjọba tuntun. Ọba Ọladọtun ké sí àwọn tí wọ́n wà nígbọnú òṣèlú láti rí i pé wọn kò ṣe ohunkóhun tó lè fa ìyapa láàrin wọn, pàápàá nípa àwọn tí yóò jẹ́ aṣáájú ilé ìgbìmọ̀ aṣòfin àgbà àti ti àpapọ̀. Ó ní lára ohun tí ó jẹ́ àfojúsùn àpérò Oòduà táwọn ṣe láìpẹ́ yìí nílùú Ìbàdàn ní ọ̀rọ̀ ipò náà, nítorí ìpín dọ́gbandọ́gba gbọdọ̀ wà láàrin gúúsù àti àríwá, níwọ̀n ìgbà tó jẹ́ pé àwọn èèyàn àríwá orílẹ̀-èdè yìí náà kó ipa takuntakun nínú ìjáwé olúborí Ààrẹ Tinubu. Ó wá ké sí ààrẹ tuntun àti ẹgbẹ́ òṣèlú APC láti má ṣe dá sí ọ̀rọ̀ yíyan àwọn adarí ilé ìgbìmọ̀ nítorí ojúṣe àwọn aṣòfin ni. Bákan náà ló rọ Tinubu láti rí i pé òun yan àwọn ọlọ́pọlọ pípé sínú ìgbìmọ̀ abẹ́ṣekáwọ́ rẹ̀, kó sì jẹ́ kí ìdá 30 nínú ìdá 100 bọ́jẹ́tì máa lọ sídìí ètò ẹ̀kọ́. Medinat Adésóyè ló ń jábọ̀ ròyìn fún Etí Ọba TV.